Baba Obasanjo ló dá wàhálà rẹ̀. Ṣẹlẹ̀ mi ló wá. So, in other words, Nigerian government, you are the reason why my father cannot recognize my daughter today. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti rí mi, tí wọ́n ti pè mí, tí wọ́n ti ní ìtàn tí mo sọ lọ́jọ́ sí ọ̀wọ́n rí ẹ̀kọ́ tó pọ̀ kọjáde ń bẹ̀. Àmọ́ bí mi kọ́ ṣe interview ni, mi ò mọ̀ pé interview máa tún wú àwọn nǹkan kan jáde. Mo ti gbọ́ oríṣiríṣi, oríṣiríṣi ti ṣẹlẹ̀ lẹ́yìn interview yẹn. Àwọn nǹkan tí mo kọ́ tí ẹ fẹ́ kọ́ bí ara sí rárá. Àmọ́ nǹkan 2 sí 3 kan mo fẹ́ mú jáde ní interview tí mo ṣe lọ. Àkọ́kọ́, mo sọ̀rọ̀ nípa Semiu Obateye. Àwọn kan fi sórí ayélujára, wọ́n béèrè lọ́wọ́ mi. Wọ́n ṣàtẹ̀jíṣẹ́ pé ǹjẹ́ Semiu Obateye wà ní ipò tó dáṣá bí Lanre Adediwura. Lóòótọ́ mo lè lókìkí, àmọ́ ṣé mo ti wà nípò tó wù mí ṣá? Èmi náà mọ̀ sí ń bí Ọlọ́run ni. Ọmọ nígbàgbọ́ wípé bá òkú ìṣe òtán. Nínú fídíò tẹ́ fẹ́ wò yìí, ẹ rí wípé mo ṣalábàpàdé Semiu Obateye lẹ́yìn over 20 years ago. Mo rí Semiu, a sọ̀rọ̀ gan, àwọn ọ̀rọ̀ tó mú mi jáde lójú mi. Lẹ́yìn tí mo ti ṣèlérí fún ìyàwó mi pé tí n bá máa tún sọ nǹkan mi, wọn ò ní sunkún. Àmọ́ wọ́n sunkún, wọ́n tẹ́ kí n sunkún. Àmọ́ sọ̀rọ̀ gan. Kódà nǹkan kejì tí ẹ tún máa rí ni bí bàbá mi ṣe pàdánù ojú méjèèjì tó di ẹni tí ò ríran mọ́. Ẹ̀mí ni bàbá mi fi ń rí àwọn nǹkan tí mò ń gbélé ayé ṣe. Yálà àwọn fún mi láwọ́ọ̀dù ni yóò kọ́ fẹ̀mí bá mi lọ, tàbí èèyàn bùn mí nílẹ̀ tàbí owó, etí ni ó fi gbọ́, kò fojú rí gbogbo rẹ̀. Títí kan àbígbẹ̀yìn mi Adéṣẹwà. Bàbá mi ti pàdánù ojú wọn kó tó dé ń pa bí Adéṣẹwà. So, wọn ò dààmú. Nǹkan kan ṣẹlẹ̀ ní ọjọ́ kan, a gbé Adéṣẹwà lọ kí wọ́n lé. Láti mi wá gbé Adéṣẹwà sórí ẹsẹ̀. Mo rò pé wọ́n fẹ́ gbé súnmọ́ra wọn kọ́ kiss forehead ẹ̀. Wọ́n mọ̀ pé ìpàkọ́ ẹ̀ lọ́wọ́ kọ sára wọn. Wọ́n wá ń kiss ẹ̀yìn orí ẹ̀. Wá ṣe o, wọ́n tún bú sẹ́kún. Àwọn ìtàn yìí tí ẹ ti gbọ́ rí níbi kankan, gbogbo ẹ̀ pátá lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa rí nínú fídíò yìí. Ẹ máa bọ̀. Tẹ́ ẹ bá wò láti bẹ̀rẹ̀ dópin, ẹ lè pàdánù àwọn nǹkan kan nínú fọ́nrán yìí. Màá rọ̀ yín wípé ká tó lọ dúró ní gáràjì. Dúró, mo fẹ́ ra búrẹ́dì kan sí ẹni bá fẹ́ tọ̀ kó tètè tọ̀. Tó bá jẹ́ pé tọ̀ ló fẹ́ tọ̀ ni, yára lọ tọ̀. Àbí kó lọ ṣe gbọ̀nsẹ̀. Lọ ra nǹkan tó fẹ́ sáré rà òun. Fọkàn balẹ̀, jókòó. Tó bá ní nǹkan tó lè máa jẹ bó ṣe ń wo interview. Àmọ́ mọ́ jẹ́ nǹkan aláta o. Torí bó bá ṣe mọ́ rẹ́rìn sí náà ló tún lè sunkún sí. Interview tó fẹ́ wí. Bóyá máa bọ̀ wá wò. Ẹ̀yin tèmi nílé lóko nírìn àjò, orúkọ mi ni Ọlárẹ̀wájú ọmọ Adediwura, ọmọ onífẹ̀ẹ́ òǹdáyé ibi ojúmọ́ gbé kọ́ mọ́. A kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ àyè bẹ̀rẹ̀ kí wọ́n lé baba tó bí lọ́mọ sọ̀ngá sọ̀ntò báyìí là kí wọ́n nífẹ̀ẹ́ olú. Ìpè Ọọ̀ni ẹ̀rù jẹ̀jẹ̀. Ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn, ẹ máa rí lórí ayélujára fọ́nrán kan tí àwọn èèyàn ń rí kiri nípa bí mo ṣe lọ sí school tí mi ò mọ̀wé rárá, tí mi ò ṣe. Mo sọ̀rọ̀ nípa Semiu Obateye. Ẹ wo, lónìí mo fẹ́ lọ bá Semiu Obateye, àmọ́ kí n tó débẹ̀ ọba mo fẹ́ lọ bá. Mo ní láti wá síbi tí mo ti máa ń ṣe ojú mi lóge, tí máa ti ń ṣe irun mi lóge, ìyẹn Crispy Executive Barber Salon nílùú Ìkòròdú ń bí, nítòsí Àyàngbùnrẹ́ Palace. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣojú yín lóge, ibi ni kẹ́ ẹ wá. Ẹ wo, ẹ já wọlé lọ.
torí àwọn tí wọ́n máa attend sí yín tẹ́ bá ti wá àwọn náà lọ dúró síbi lọ́jọ́ tó ẹja wọlé. ẹ wo ẹ̀yin tèmi bí mi bá ti wá sí Crispy Executive Barbers Lounge báyìí ibi tí mo ń kọ́kọ́ wá rèé tí mi ò bá ti fẹ́ tẹ́ ara mi tọ́wọ́n olóyìnbó ń pè ní massage torí ọwọ́ mi wọ́n ní ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo pàápàá jùlọ ọba ni mo fẹ́ lọ ọba Semiu Obateye ọba ló jẹ́nu ayé mi mo ní láti ṣe kan náà mi kí gbogbo ọwọ́ mi ó mọ́ tó ní kí n lè rí ọba gbọ̀ lọ́wọ́ Crispy la ṣe wà àti kúrò bí ẹ mọ̀ bá kálọ̀ ẹ ṣé o. You sure that it influences? léyìí tí ọwọ́ ti mọ́ tónítóní báyìí ẹja lọ gẹrun kí n look good láti rí ọ̀rẹ́ mi 20 ọdún ó lé 3 àbí 4 sẹ́yìn ni mo ti rí Semiu Obateye kẹ́yìn inú mi dùn ara mi gan wà balẹ̀ wọn báyìí ọ̀rọ̀ mi dàbí ẹni àgbéyàwó wa bá ní tí wọ́n ń garùn Semiu Obateye èèyàn pàtàkì máa ní Semiu láyé mi o inú mi dùn pé ọjọ́ òní ó wáyé kò sì bá wa nínú sàárè ẹ ṣeun. ní ìgbà tí èmi àti Semiu Obateye tá a wà ní secondary school ní 20 ọdún ó lé 4 sẹ́yìn ó ní orin muslim kan tí ó kọ́ mi tí n bá ti rí lénìí mo máa rán létí bí ó ṣe rántí orin náà ó ní malikan ṣàmì gbogbo àdúrà tá a bá ń gbà malikan ṣàmì àdúrà wa ti gbà lọ́jọ́ tòní nínú mi ṣe ń lò ẹ máa bọ̀. ṣé mọ̀ wípé tẹ́ bá wá sí Crispy Executive Barbers Lounge irun yín nìkan kọ́ lẹ wá gẹ̀ ara yín nìkan kọ́ lẹ wá ṣe lóge ṣẹ́rí tẹ́ ẹ bá ṣe tán ẹlẹ́rìndòdò náà wà ńlẹ̀ tẹ́ máa tún fi ṣara yín dín tẹ́ máa fi ṣara yín ní ẹ̀ṣọ́ ẹ wo Crispy gangan ló gba ìjù inú tèmi ń dùn lọ́wọ́ ẹ mọ ìdí torí wípé lónìí olónìí sẹ́ẹ̀ a máa mójú ajé kò ní sọ mo máa rí Semiu Obateye àmọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ gbádùn ayé mi náà kí n tó lọ rí Semiu. ní báyìí ẹ̀yin èèyàn mi àti kúrò ní Crispy Executive Barbers Lounge àti tẹ̀síwájú nínú ìrìn àjò bí mo ṣe fẹ́ rí Semiu Obateye mi ò mọ bí mo ṣe fẹ́ fi o àmọ́ inú mi ń dùn over 20 years kí n má ti rí ọ̀rẹ́ mi tá a jọ ṣe kékeré tá a jọ lọ yunifásitì ẹ wò mi ò lè dúró I can't wait so bá ṣe ń lọ nísìnyí a fẹ́ lọ ra àwọn ẹ̀bùn ráńpẹ́ àwọn ẹ̀bùn tá a fẹ́ fún èmi àtàwọn tíìmù mi àti wà papọ̀ báyìí a lọ fún lẹ́bùn ká yẹ sí ká ṣe lẹ́yẹ oyè yín àmọ́ ó dà ń pé bí ń pa èmi ò mọ̀ ń pa àwọn yòókù èmi ajá mi kan tí ń ti jẹun àwọn èèyàn tó mọ̀ mí mọ̀ pé tì fún lẹ́ran ni mí mo fẹ́ràn oúnjẹ pọ̀ tó ẹ máa bá a ká lọ ẹ já lọ. Hello, good afternoon, sir. All right, so Mr. Lanre asked me to drop you something, sir. So he said you can order a ride and meet me where I am. Please, sir, where exactly are you? Lasuth. Okay, once I get to Ikeja, I will call you, sir, so that you can start coming. I'm so sorry for the stress, sir. All right, sir. Thank you so much, sir. Èmi àgbà actor. Okay, so nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo pe Semiu Obateye earlier bọ̀ ó ní kan náà colleagues òun níbi iṣẹ́ ní pé wọ́n sáré rọ̀ṣẹ̀ lọ sí Lasuth. Mo wọ́n pọ̀ ká ti fẹ́ fún kí ni mo fẹ́ ṣe báyìí. Mo wá sọ fún pé èèyàn kan fẹ́ wá bá mi gbé nǹkan fún lọ́fíìsì wípé bọ̀ ẹni ẹ máa bọ̀ ní Ìkẹjà báyìí ní Lasuth. So èmi náà dẹ̀ lẹ́ni tó fẹ́ lọ gbé nǹkan fún ẹ
tó mo tún lo ohùn mi láti fi sọ fún pé mo ti ń bọ̀ ní Ìkẹjà o tó ẹ̀yin èèyàn last suit ló wà àmọ́ mo ti sọ pé kó gbé ride kó wá bá mi ní any restaurant tí bá ti wà ní pé ẹni yẹn ibẹ̀ ló máa ti gbé ẹrù yẹn fún kò mọ̀ ń pè mí ni mò ń bọ̀ mọ́ ẹ máa bá wa kálọ I'm so excited. Ohun obìnrin mo lò ń bẹ̀ yẹ o èmi ẹ̀yin tẹ́ bá ti ní female role tẹ́ ẹ̀ rí actor tẹ́ fẹ́ lò mo ti ń gbaṣẹ́ obìnrin o. I love this. I've never done surprises for anyone and it feels really great. Like mi ò mọ̀ pé bó ṣe máa ń rí rẹ̀ ẹ̀jọ̀ tó bá dọjọ́ birthday mi ẹ surprise mi náà. Mo bá mi pa wọn ní parara. Mo bá ń pè wọn. Oh God, I love this moment. It feels so good. Like memories are just flashing in. Mo kàn rántí ní gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ nígbà tá a wà ní school. I can't wait. I have butterflies in my tummy. I am excited. Inú mi dùn pé mo fẹ́ rí Semiu Obateye lẹ́ni. Èmi àti Semiu máa ní dreams gan. Àwọn dreams ìgbà tá a wà kékeré tá a wà school gba ẹ̀ ó máa jẹ president, ó máa fi mí ṣe igbákejì, ó máa jẹ president, ó máa jẹ gómìnà ìlú ẹ̀, èmi ti like àṣà láti lẹ̀, ó máa fi mí ṣe minister for culture. Àmọ́ bá kú iṣẹ́ òtán. Ọpẹ́ pàtàkì ni wípé àwọn méjèèjì wà láyé àwa láàyè àti wà láàyè tó dá. Wọ́n sọ nípa wa pé bóyá wọ́n ti gbé oògùn olóró wọ́n ti kú dànù àbọ̀n ti mú wọn àbí wọ́n ti ṣe iṣẹ́ adigunjalè wọ́n ti pa wọ́n dànù pípẹ́ wọn lálákọ̀ọ́rí ọmọ ti kó tí lọ. Lóòótọ́ àlèmáì ti débi tá a fẹ́ láyé àwọn kan á máa wò ó pé kí ló dé tí mi ò ṣe ti wá láti 20 ọdún sẹ́yìn. Àmọ́ ẹni tẹ́sí ò bá ti múlẹ̀ ó nira fún ẹni bẹ́ẹ̀ láti sọ pé òun wá ọ̀rẹ́ kan láti fà sókè. Àmọ́ kò ń ṣe pẹ́sẹ̀ mi tí múlẹ̀ náà ó kọ̀ ṣì mú díẹ̀ ni. Àmọ́ mo gbàgbọ́ pé platform mi tí mo ní mo ṣì lè lò ó láti fi ran ọ̀rẹ́ mi lọ́wọ́. Gbogbo dreams wa náà la máa achieve lágbára Ọlọ́run. Nígbàgbọ́ can't wait. Semiu Obateye dúpọ̀ Ọlọ́run. 20-something years after. Jọ̀gbé kámẹ́rà kó lè ju ìbò síkún. Ní báyìí, mo fẹ́ ra àwọn ẹ̀bùn kéékèèké tí máa fún ọ̀rẹ́ mi àtàtà, ọ̀rẹ́ mi ọ̀wọ́n Semiu Obateye. Semiu fẹ́ràn láti máa kàwé nígbà tá a wà ní school. Màá gbìyànjú láti rí dájú pé mo ra ìwé kan àbí méjì tó máa ọwọ́ mọ́tò ilé Ọlọ́run ṣàánú. Ìyá kò yẹ kí n kọ́ mi lẹ́nu kámẹ́rà mọ́. Nání ohun abánilà náà ní aṣẹ́gìtà náà ní èpo ògì. Èmi dúpẹ́ tèmi o àdániwáyé. Ọba tó dérí ẹwà fákùkọ tí ò ní ráìvà. Ẹ̀yin yan mi ẹ máa bá mi ká lọ ẹja lọ rẹ̀ bùn Semiu Obateye. Guys. Oya ẹja lọ rẹ̀ bùn fún Semiu Obateye. Ẹ máa tẹ̀lé mi ká lọ. BG Mart Superstore ibẹ̀ ni mo wọ̀ wá. Ló wá Semiu ọmọ Obateye. Já lọ báyìí. Ó yá, ẹ bá mi páàkì gbogbo ẹ̀.
ẹ ṣeun. èṣù lálọ́. No, gift pack da. Gift pack ńlá tí mo rí ẹ. Alu rẹ ni. Ṣé ẹ fẹ́ daṣọ sábẹ́ ni? Ẹ fún mi ẹ̀mí ìrànkọ púpọ̀. Gbẹ̀ngà Adéwùsì ni. Ẹ fún mi fancy full pack jàre. Wàhálà bí kí n mọ̀ ya kí ní ìjẹni o. Ẹ wo, ebi ń pa mí. Ẹ bá ń lọ gbé kan sí. Ẹ bá ń gbé kan sí. Fídíò mi, ebi ń pa mí kí n wá kúkú káwóró kó gbé mi kọ́. Ẹ lọ gbé mi. Ìwọ ti yà yín, ẹ̀yin tẹ́ ti mọ̀ nǹkan kan. Fẹ́ inú ọ̀dẹ̀ ṣe ń ṣeré lọ. Ẹ pààkì ẹ. Ẹ check èlò lélẹ̀. Wáyé èmi àti wọn má jẹ bógun ẹgbẹ́ gbógun nílẹ̀. Yẹ kó jẹ gbógun wọn tán. Ní ẹ̀yìn ta èrò ẹ̀bùn. Ẹ máa ń gbé báàgì. Ẹ má pààkì ẹ̀bẹ̀ ọmọ olórogún o. Ẹ ṣe kó jà nù. Ẹ pààkì lọ dáadáa o. Dájú sẹ́yìn lẹ́ ń pààkì ẹ̀yin kọ́ mo ń bá wí o. Ẹ̀yin kọ́ lọmọlé olórogún tí mo ń bá wí o. Mo mọ̀ pójú kan làdá yín ní tẹ́ fi dídé èjì o. Ó yẹ kẹ́ ní àwọn transparent bag small be net basket yẹ tó máa ń tó àǹfà sí. Kò ń ṣe eléyìí tó tóbi yìí. I'm not liking this bag. Wọ́n ní nǹkan tí mo ra ò tó. Kò jẹ́ kí àǹfà yẹ kí ó kún dáadáa. Mo wá fẹ́ mú sí i. Ó dà. Eléyìí náà tó. Tó Semiu. I love you, brother. Àwọn nǹkan tó máa fi tẹ́lẹ̀ rè. Àwọn nǹkan tó fi tẹ́lẹ̀ nù. Tẹ̀ kíá. Lè kó ń bá. Bọ̀dá ìjà sí ṣá. Ìka lọ bẹ́ẹ̀ ṣe fún mi. Ẹ̀dàn já. Mi ò ṣe ní dánjà. Mi ò ṣe ń tó àǹpà. Ẹ bá ń gbé. Ẹ gbé wa. Ọmọdé olórogún. Àmọ́. Ẹyin rè. Ẹ̀yin lè ṣe sí òní kan o. Ẹyin rè. Bàbá, nǹkan tẹ́ ń dánwò yìí, ẹ̀mí yín ò gbé o. Ẹni tẹ́ ẹ bá ṣe. Bàbá, ohun tí mo fẹ́ fún yín kẹ́ ẹ rí dájú pé ẹ mú o. Ẹ rí liver purifying eyesight improving tea. Ẹ gbà. Ó ṣeé ṣe kẹ́ ẹ fẹ́ lo míìkì sí. Ẹ lo míìkì sí. Ẹ bá wọn ẹ̀ǹtẹ̀ kẹ́ fi mọ́bìlì ni. Ṣé nípa yín? No, he's an old man, liver purifying eyesight wọn. Ẹ mọ̀ reason tí mo fún ọ ní ẹ ṣe sùúrù. Ẹ mọ̀ reason tí mo fún ọ ní eyesight tea. Orí bàbá tèmi ti fọ́ lójú méjèèjì. Tó ẹ̀yin tèmi nílé lóko ní ìrìn àjò orúkọ mi ò tí ì yí padà Ọlárẹ̀wájú ọmọ Adediwura ọmọ onífẹ̀ẹ́ Ọ̀bùdádé owó rẹ̀ mọ ìpè hàn ní ẹrù jẹ̀jẹ̀ nípa wípé mo fẹ́ lọ rí Semiu Obateye nígbà tí mo wá bẹ̀rẹ̀ sí yọ àwọn ẹ̀bùn tí mo fẹ́ fún Semiu tí mo lọ sí supermarket tí mo ń kọ́ wọn oríṣiríṣi mo ṣalábàpàdé bàbá kan níbẹ̀ bàbá yẹn mo wá ra oògùn kan fún ìyẹn tíì kan fún bàbá yẹn tíì yẹn wà fún liver àti ojú so mo wá mention ẹ níbẹ̀ ni pé ìdí tí mo fi ra tíì fún bàbá yìí ni wípé bàbá tèmi fúnra wọn ti fọ́ lójú méjèèjì àti pàápàá jùlọ ìdí tí mo fi rà á fún bàbá yìí ni pé tí bàbá yìí ò bá lójú wọn ní ráyè rí mi láti bá ṣeré ìdí tí mo fi wò pé àwọn yẹn wá ń béèrè pé bàbá rẹ ń kọ́ o níbo ni Akínlábí wà kí ló fà á tí ojú méjèèjì fi dágbére fún wọn àwọn rí nǹkan tó wà fọ́ní nípa bàbá mi ni pé pẹ̀lú bójú wọn méjèèjì ṣe lọ tó yìí kò sí ẹni náà tó lè mú bàbá mi rìn ìrìn àjò nínú ilé wọ́n mọ gbogbo bó ṣe ń rìn sọ́tún sósì kódà wọ́n máa ń lọ sínú balùwẹ̀ fúnra wọn
tí ò ní sẹ́ni kankan tó máa ràn wọ́n lọ́wọ́ torí wọn ò fẹ́ kẹ́ni kankan máa gbé wọn bí ìgbà tó yẹ pé nǹkan ṣojú wọn. Àmọ́ ní ọdún tí mo kọ́kọ́ mọ̀ wípé ojú ń dùn bàbá mi, mo sunkún gidi gan. Mo wà lórí iṣẹ́ kan nígbà náà ni mo pe àǹtí mi kan, ó bọ́ sígbà ọdún Christmas, ọdún kérésì, àwa máa ń ṣọdún wa ní 2nd of January. So ìyá àlíyà lórúkọ àǹtí mi yẹn, mo wá ṣe fídíò kan pẹ̀lú gbogbo ará ilé pé kí n lè kí gbogbo ará ilé o. Bánitọ́ ẹ gbé fóònù fún bàbá mi o, nígbà máa gbé fóònù fún dádì, ọ̀tọ̀ níbi tí dádì ń wò lójú fóònù. Kí ló dé tẹ̀ ń wo bòmí mi rẹ̀ ń bì? Ibẹ̀ mo ti tó mọ̀ pé nǹkan kan ti ń ṣojú bàbá mi. Mo break down lórí fóònù lọ́jọ́ náà, mo sunkún gan. Mo wá bẹ̀rẹ̀ sí ń gbá káràmọ́sìkì, mo gbìyànjú, mo sapá mi, èmi àti ìyá mi àti bàbá mi, a máa bọ́ sínú ọkọ̀. Àgọ́ òwòye dé, ṣé ẹ rántí pé a máa ń pààrà àgọ́ òwòye nígbà yẹn? A máa pààrà àgọ́ òwòye. Bẹ́ẹ̀ ni, tó yẹ pé àtúrọ̀ wọn tó ń dẹran bọ̀ ẹ̀rọ á tún máa bà wá. A ṣáà ń lọ, à ń bọ̀, à ń gbìyànjú pé kójú iṣẹ́ àti ẹ̀ lè padà sípò. Àmọ́ aṣọ ò padà bọ́ mọ́ yẹ mọ́, a pàdánù ẹ̀. Àmọ́ nínú gbogbo ẹ̀ náà mo tún dúpẹ́. Nǹkan kan tó kọ̀ dùn èmi jù, mo máa ń gbàdúrà pé kádániwáyé bá lè dá ojú bàbá mi padà, which I know that might not be scientifically possible because glaucoma ló ń bá wọn jà. Glaucoma ò dẹ̀ ṣe é treat, wọ́n lè manage ẹ̀ ní ibi tó dẹ̀ ti dé ká tó bẹ̀rẹ̀ sí ń realize ká tó lè manage ẹ̀, ó ti dé point yẹ pé wọn ò rí nǹkan mọ́, kurukuru ni wọ́n dẹ̀ ń rí. Tó bá jẹ́ kádániwáyé lè wá ṣe fún mi pé kó rí nǹkan kan, mo máa fẹ́ kó rí àwọn nǹkan tí mo ti gbé ayé ṣe àti pàápàá jùlọ kó lè dá Adéṣẹwà mọ̀. Torí nígbà tí mo máa fi bí Adéṣẹwà, ojú yọ ò bá wọn ṣọ̀rẹ́ mọ́, wọn ò dá Adéṣẹwà mọ̀, wọ́n kàn mọ̀ pé mo bímọ obìnrin ni. Mo fẹ́ kó tiẹ̀ rí Adéṣẹwà. Kódà nígbà tí Adéṣẹwà máa ń kọ́kọ́ wá bí wà nígbà yẹn, ó máa yọ gíláàsì ojú wọn ni. A mọ̀ pé tálẹ́nì yìí, is this my grandpa? Is my grandpa not seeing me? Daddy fẹ́ gbé Adéṣẹwà lọ́jọ́ kan, wọ́n fẹ́ kíìsì ẹ̀. Wọn ò mọ̀ pẹ́yìn lọ́kọ síra wọn, wọ́n wá kíìsì ògo ẹ̀. Mo tún bú sẹ́kún pé ojú ìmọ̀ ṣe o. Àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bàbá mi ṣì wà láàyè dẹ̀ra, wọ́n ṣì wà láàyè, and this man you see here, I call him old soldier torí egungun wọn àfi bí ìtọ́mọdé ni. Bàbá mi, mo kí yín. Ẹ bá a sọ orúkọ yín fún àwọn aráalé. Orúkọ mi ni Akínlábí Adediwura, ọmọ onífẹ̀ẹ́ Ọ̀ọ̀ni oyè, ibi tójúmọ́ ti mọ́ kárí ayé. A kì í dúró kẹ́ nífẹ̀ẹ́ Ọ̀ọ̀ni, bẹ́ẹ̀ ni a kì í bẹ̀rẹ̀ kẹ́ nífẹ̀ẹ́ òyì láàgò. Ẹni dúró kẹ́ nífẹ̀ẹ́ Ọ̀ọ̀ni ẹni tí a fún wọn ṣe. Èmi lọmọ onílù bàbá ń ti bá ọmọ onílù bàbá ń ti bà. Onípélé ò gbọdọ̀ jó, ó alábàjá ò gbọdọ̀ jó, kìkì ṣọ̀bọ̀rọ̀ òjò, inú òlùlù yàn náà fa. Èmi olódò tèré tó ṣàwóréje, tó gbọ́nà àbàtà. Onípélé ò gbọdọ̀ bùwẹ̀, abẹ́rẹ́ ni alábàjá ò gbọdọ̀ bùwẹ̀, kìkì oníṣọ̀bọ̀rọ̀ náà ló wọ́n bù náà wẹ̀. Ọmọ olúfẹ́ àbìdádé owó rẹ̀ mo ìpè ọ́ ní èròjẹ̀ ṣẹ́ rí bí tí mo ti máa ń rọ̀ wọ́n orí kìyàn ọlámbà tí mo ń jù yẹ. Mo délé bá ọgbọ́n, mo délé bá ewì, wá bá mi nìyẹn tó bí. Gbogbo ẹ̀yin tẹ́ wọ́n sọ pé Adediwura, why are you so handsome? Handsome guy tó bí mi yẹn rẹ̀ o. That's the handsome guy. Daddy, nígbà táwa ń gbójú bá tá a mọ̀ yín tí à ń dàgbà, àwọn kankan wà tẹ́ ẹ ti ṣe sẹ́yìn. Bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ ní ministry, tẹ́ bá rántí pé tó ń dáko. Báwo ni ìgbà yẹn ṣe rí? Báwo lẹ ṣe lè manage láti máa ṣọ́ Ministry of Education tẹ́ tún dáko lẹ́gbẹ̀ẹ́ kan tó jẹ́ pé tí àsìkò àgbàdo bá dé báyìí, àpò lẹ fi ń rọ àgbàdo wálé fún wa? Ó jẹ́ pé ohun tó àjẹbí ni, tí bàbá tó bí mi, àgbẹ̀ ni, wọ́n lọ iléèwé. Àti kékeré náà ti kọ́ wa ní iṣẹ́ àgbẹ̀. Ẹ̀gbọ́n mi tí mo tẹ̀lé, àmì ìyẹn ó ti dolóògbé sí, kọ́lọ́n kó bá ń fọ̀run kẹ́. Ìgbà tí dàdé mi wà, a lọ ra iṣu lọ́dọ̀ ẹnìkan tá a fẹ́ gbìn. Nígbà tí wọ́n pa ìbò wọn tán kà, wọ́n fún ẹ̀gbọ́n mi ní 50 ìbò, wọ́n fún mi náà ní 50 ìbò. Oníkọ́kálukú lọ máa gbé fún rẹ̀ kó ní ká mọ̀ bá ṣe ń dáko. Àwọn kálukú ń gbìn tiẹ̀. Ìgbà mẹ́ta tá ń lọ iléèwé, tí ò bá sówó iléèwé, inú iṣu tí mo gbìn yẹn tó bá ta, máa rù lọ sọ́jà, máa tà, máa fi ra ìwé. Máa gbìn àgbàdo, the same thing náà, tí owó ìwé àti oúnjẹ, mo ṣáà mọ yí gbogbo ẹ̀ mọ́, tá a fi kan ìwọ̀nba tá a kàn nígbà péréte. Ìyẹn dẹ́ ti mọ́ mi láti ilẹ̀ wá. Ìgbà tí mo dẹ̀ débi iṣẹ́ Ministry of Education,
ní aláùsá ibi tí wọ́n gbé mi lọ gbogbo bẹ́ẹ̀ igbó ló kún gbogbo ẹ̀yìn bẹ́ẹ̀ mo ní igbó ló wà níbí yìí ẹ̀yin tẹ́ ẹ wà níbí yìí kílẹ̀ ń wò tẹ́ igbó wà báyìí tẹ́ ẹ lè ṣiṣẹ́ kankan ìgbà tèmi tẹ́ ìdí bẹ́ẹ̀ nǹkan àsìkò ẹ̀rùn mo bá ń rún gbogbo ẹ̀ mọ́lẹ̀ mo finá sí mo jó gbogbo ẹ̀ pátápátá àti mo jó gbogbo ẹ̀ tó jò bẹ̀rẹ̀ sí rọ̀ mo ń gbìn gbàdo mo ń gbìn iṣu mo gbìn ọ̀gẹ̀dẹ̀ mo gbìn máńgò gúrọ́fà ó sì wà bẹ́ẹ̀ dé nílé ní títí wọ́n ń jẹ́ wọ́n ti máa ń pè mí pàápàá pé Adediwura ọ̀dọ̀ wa ń gbé ibi tí mo ti gbé rìtáyà kí mo tún bá ṣe ń bẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ kọ́ àwọn alẹ́ni tó ti ṣiṣẹ́ bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa mọ̀ ọ̀pá ẹ̀ ọ̀rọ̀ tí mi ò wọ́n tí mi ò mẹsẹ̀ ọlọ́run má jẹ́ ń rí mi ní ẹ máa jẹ́ ọlọ́run ló fi fún yín máńgò yẹn náà sì tó bá bẹ̀rẹ̀ sí so wọ́n sì bẹ̀rẹ̀ sí jẹ náà ni mo kàn jẹ́ pé ìṣòro tí mo máa ń dúpẹ́ ni pé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run kó mi yọ ń bẹ̀ yẹn ìjọ́ tí àwọn olè kọ́kọ́ wá sí bàbá kan politics ni bàbá yẹn ọmọ Ìbàdàn ni bẹ́ẹ̀ tí mo máa ń gbórúkọ ẹni mi ò rí face to face rí bẹ́ẹ̀ tó wá hápọ̀ lọ́jọ́ yẹn mọ̀mọ́ yẹn ti dàgbàlagbà wọ́n wá ń wá èèyàn ẹ̀yẹn bẹ́ẹ̀ tí wọ́n máa ń gbórúkọ bàbá yẹn sá bàbá yẹn tó ń lọ tó ń bọ̀ bàálà ni mo ta lẹ̀ ń béèrè onílágbájá báyìí mo ní oníjọ́ tí wọ́n gbé wá nínú mọ́tò ni oníbẹ̀tì bí wọ́n bá ṣe rìn àwọn ọmọ bó ṣe jẹ́ mo ní mo máa ń gbórúkọ èèyàn kan báyìí ó lò ní ẹ̀ka lọ bá tẹ̀lé mi tó bá dáadé sí débẹ̀ àbá mobile police kan bẹ̀ bá ṣàlàyé fún yẹn pé báyìí bí ẹ̀ńdẹ́ ti rí ẹni ọmọ ẹ̀ tó ń wá lórí òkè yẹn ti yọjú ló bá ní kó aláwọ̀ mọ̀mọ́ rẹ̀ kó máa bọ̀ lè bá fẹ́ padà síbẹ̀ níjọ́ táwọn olè wá àtáàkì máàní yẹn wọ́n ti kọ́kọ́ pa ẹ̀gbọ́n máàní yẹn nìbàdàn tó ní pọlitíṣà náà nìyẹn náà mo gbàgbé orúkọ obìnrin yẹn kó tó pé wọ́n wá ká àbúrò mọ́ ní àkọ́kà ń bẹ̀ àwọn olè yẹn wọ́n ṣàṣìṣà wọ́n fún níbọn wọ́n pa bó bá pólísì tó wà ń bẹ̀ ìgbé ẹ̀fẹ́ wé èmi ní kó súnmọ́dọ̀ wà ní díìtì tí mo ń wò mo fẹ́ gbà sí mo dákẹ́ mo ń wò títí tí wọ́n fi ṣiṣẹ́ ibi wọn yẹn tán fi lọ. ẹlẹ́ẹ̀kejì táwọn olè tó máa tún wẹ̀ gé máa nìyẹn ń bọ̀ láti ta èyàn mo rò pé èyàn máa ń ta kíní pépà tá máa fi ń píntì oríṣiríṣi nǹkan yẹn mo rò pé báwọn pépà yẹn ṣe ọ̀fúlódù kíní yẹn tán ti jáde bẹ́ẹ̀ làwọn olè yẹn tún dé àtàkì máa yẹn ìyẹn sábà ń bá wọn du mọ́tò fólífò ni máa yẹn gbé wá fólífò ló ń lò bó ṣe kọjá géètì díẹ̀ báyìí tí wọ́n jẹ́ ń dráàgì kíní wọn àwọn ọmọ olè yẹn tí wọ́n ń dráàgì mo ṣáàrìn wọn lọ́wọ́ mo rò pé ìyẹn wá rò pé kàkà kí ilẹ̀kùn ní ilẹ̀ àṣà bó ṣe kí yí síbi fẹ́ǹsì ọ̀dọ̀ tiwa nìyẹn lọ́ bá làmọ́ bẹ́ẹ̀ gbòò fẹ́ǹsì ó dira wì í lẹ̀ mo ní wàhálà dé ọlọ́run náà ti fi igi kan wà níwájú wa gbẹ̀yàn fúrúùtù ni wọn ò tí ì gé tó ń bá ti débi iṣẹ́ máa ń bọ́ sọmi ni màá jókòó sínú òkùnkùn máa paná wájú ìta ẹni tó bá ń bọ̀ kò ní tètè gẹ́ẹ̀tì mi èmi tí mo wà ní òkùnkùn mo ti gẹ́ẹ̀tì ẹni tó ń bọ̀ bí mo ṣe rí tí kinní ìyàwó bá rẹ̀ ló yẹ sọ pé ṣe bó sọ fẹ́ kó kọ́pírẹ́tì pẹ̀lú pé èwo ló para ẹ̀kọ́ dán pé má nìyẹn ò kú ṣá wọ́n ṣàgbà ohun tí wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀ náà bá fi lọ. ọ̀sọ̀ hospital kan dẹ̀ dojúkọ bí iṣẹ́ wa ń pè ní Adéolú hospital bàbá yẹn ń wò báwọn lè yẹn ti lọ tán bàbá yẹn sáwà help máa yẹn sá wọ́n treat ẹ̀ wọ́n sì gbé ambulance nìyẹn bá rọ́ọ̀ṣẹ̀ lọ sí hospital mi ọlọ́run ṣáàṣì fún máa yẹn òkú lọ́jọ́ yẹn. ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n tún máa tún wá again tí wọ́n àtàkì bàbá tí mo ní hospital yẹn ibi tí máa ń jókòó sí náà máa ń jókòó sí lálẹ́ màá bọ́ ìwù mi tí gbogbo ọgbọ́n orí tí bàbá tó bí mi ọdẹ ni gbogbo tátàtìsì tí wọ́n máa ń lò ní ogbó yẹn gbogbo làwa náà ti há sórí mo jókòó mi ò ń wọ̀wù màá kàn máa wò lábẹ́ fúrúùtù yẹn màá fẹ́ gbé ti igi fúrúùtù yẹn máa wo àyíká bí wọ́n ṣe dé báyìí àwọn olè yẹn wàhálà nǹkan ló máa fi ṣe ẹ̀ṣọ́ wa bí wọ́n ṣe gbé àṣàtẹ páàkì fẹ̀dẹ́kò dá fún wọn sẹ́gbẹ̀ẹ́ kan bí wọ́n ṣe gbọ́ kan nínú wọn nìyẹn dìgbàdìgbà bẹ́ẹ̀ ni pé wọ́n wá ṣe hospital
bọ́n sí géètì lẹ́bàá táwọn nọ́ọ̀sì yẹn náà sí géètì bá tán wọnú ilé báyìí gbàrà tán tilẹ̀kùn báyìí náà bá bẹ̀rẹ̀ sí yìnbọn sókè gbòògbà lókè mo ṣàdàkẹ́ mi òmìnira bí wọ́n ṣe gòkè tán wọ́n ṣe àtáàkì bàbá yẹn lókè tìyẹn wà lórí ọwọ́ àǹbákò nìyẹn bọ́n ṣe ń wọlé ti bàbá yẹn bí bàbá yẹn ṣe mú wọ nínú pálọ̀ wọnú yàrá gbogbo mú wò ọ̀kan wá sáré bọ ibi kíní fẹ́ǹsì tó wó yẹn ọ̀kan wá sáré wọ sọ́dọ̀ apá ọ̀dọ̀ mi bẹ̀ bá jẹ́ pé mo níbọn ni màá pa iṣan kwayẹtì ni tó pé kò rí mi níbi tó dó sí tó mo pọkàn wò bá pẹ́pẹ́ ìbọn wà lọ́wọ́ bá mo ní ilé náà nǹkan ṣe ń bì í wọ́n fi gbowó bàbá yẹn tó fi sọ̀kalẹ̀ wọ́n tún ṣe jáde wọ́n tún ṣe lọ nìyẹn ìyàn bá ròǹgbà mi títí pé ohun tójú mi rí bí iṣẹ́ mi ò gbàdúrà kọ́kọ́ tá mi rí tó pé iṣẹ́ mo tó ń kírètì àwọn ọlọ́pàá náà o àwọn tó bá wà ní night duty ewu ńlá wà ń bẹ o ìbálòlá ewu ńlá ni tó pé oríṣiríṣi tó máa rí láàrin òru ọlọ́run dákan sílẹ̀ ayé o ohun tó ń jáde lóru ó ju tọ̀sán lọ tó máa rí oríṣiríṣi ohun oríṣiríṣi tó bá tẹ̀ dín kan around 1 o'clock or 2 o'clock yẹn lọ́ máa gbúrò oríṣiríṣi ohun wọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run sáà pé mo jáde láyọ̀ àti àlàáfíà ni mo máa fi ń dúpẹ́. ó ní sítórì kan tẹ́ ẹ sọ mo rántí pé wọ́n tún sọ nígbà tẹ́ ẹ rìtáyà tá a lọ ṣe retirement party yín ní aláùsà tí wọ́n ní ó ní ìgbà kan tí owó sọnù bóyá ẹnìkan tó ti rìtáyà àbí wọ́n lọ jí kí n lé nìkan kan mo ṣàwọn pọ̀rọ̀ yẹn wọ́n ṣàfihàn rí èyí pé ẹ̀yin ni pé kò sọ̀rọ̀ pé because ẹ̀ fi olè kọ́ wa rí wọ́n ti wá sọ lọ́jọ́ yẹn inú mi ti wá dùn pé bàbá tó kọ́ wa náà wọ́n tún gbóríyìn fún wọn ní pé nígbà tó wà níbi iṣẹ́ nǹkan ní nǹkan wò wọ́n lójú rí báwo ni ìtàn yẹn ṣe lọ́ngbà ẹ̀. tó hàpẹ́ ni pé gádínà tán gbà síbẹ̀ yóò bá ní ọmọ Abẹ́òkúta ní gbàgbé orúkọ ọmọ ẹ̀ òun ló máa bá wọn ṣe wọléwọ̀de tán lọ́ọ́ máa bá wọn ro oúnjẹ ṣe wá sẹ́yìn òun ló gbé owó yẹn tọ́rọ̀ dẹ̀ ṣẹlẹ̀ kọ́ mo ní kí ókè ibi tí wọ́n bá mọ̀ tí wọ́n fẹ́ lọ kí wọ́n lọ ní wọ́n bá lọ gbé babaláwo wá kankan wọ́n lísìtì orúkọ lọ ẹni tó bá jẹ̀bi kan ló máa kú gbé nígbà tí mi ò ṣiṣẹ́ láti kéré mi wọ́n fò lè kọ́ mi dípò èèyàn ń jẹ́ olè something like that àti pé èèyàn ń kóbìnrin kò sí lọ́kàn mi tó pé ibi tí mo gbé jáde tí mo kí n máa sọ story láti bẹ̀rẹ̀ wá ó lè kú o ìwé kékeré ní ìyá mi ti kú láti 1963 síbi tá a wà ẹbẹ́ calculate ọdún yẹn náà bẹ́ẹ̀ mo ti gbé bùkátà mẹ́bọ̀ fúnra mi dáàdì mi kì í ṣe pé dáàdì mi ò lówó ó lóko ní kékeré kan bẹ́ẹ̀ kò ka ọmọ kún pé àwọn train ọmọ something like that ìwọ̀nba tí mo kà náà mo struggle pẹ̀lú ara mi ni school mo ti gbé kọ́ apẹ̀rẹ̀ hàn tó pa máa ń ṣe kìíní lọ́jọ́ Thursday nígbà tá a wà primary school iṣẹ́ ọwọ́ nǹkan kan máa kọ́ wa ìgbà tí mo máa apẹ̀rẹ̀ hàn yẹn ni mo bọ́ lọ́wọ́ wàhálà bá tó hàn apẹ̀rẹ̀ máa tà máa fi ràwé máa fi ṣòwò oúnjẹ títí gbogbo kìíní yẹn kọ́ kò jẹ́ kí pé nǹkan kan jọ mí lójú ìgbà yẹn náà tí mo dẹ̀ tó ń struggle tí mo wá ròpin lọ́jọ́ kan ṣá ẹgbẹ́ mi lọ́tọ́ kọ́kọ́ òyìnbó lọ́kọ́ fárígá tó yapa tó ń kọ́kọ́ fárígá fún dáàdì mi tó ṣe kí àmọ́ ó kémi nìkan àti àbúrò mi obìnrin kan tó wà lábúlé ọjà. ìyẹn mọ́mí abúlé ọjà. tó ló kù sọ́dọ̀ wọn. èmi náà wà ń rò títí ṣé mo ṣe máa bá ilé ayé ìlọ́nà títí láìsí olùrànlọ́wọ́ láìsí kankan. adàbà lóko kan nítòsí ìlú wa bẹ́ẹ̀ ní Ifẹ̀wàrà about 6 miles ní sí ìgboro. ẹbẹ̀ la lọ lọ́dún náà lọ́hùn tá a lọ ṣe kòkó tá a ṣe everything. ata kòkó tán dáàdì mi owó wà ó iṣẹ́ tí kò fún wa lórí ìlú nídàn wọ́kọ̀ 6 pence ní láyé ìjọ àti lo sílíàn pence kọ́bọ̀ mẹ́fà láyé ní kápẹ́ lówó náírà sí kọ́bọ̀ mẹ́fà. dáàdì mi ò ní fún wa ẹsẹ̀ la máa fẹ́ràn dé ilé àárọ̀ ọjọ́ kejì náà tún jí àgbà ìlàyé rédíò Alárògé àwọn àṣẹdé inú kòkò dúdú àti ìjọba olùbàdàn bá kú tani ó sòye
Èkó jẹ́ Ìbàdàn lówó 13,000. tá a bá gbọ́ kiri yẹn tó dáàdì mi tó máa jí wa ẹjọ́ máa fẹsẹ̀ rìn lọ nílẹ̀ òtí ìmọ̀ tá a máa dé oko yẹn mo máa decide lọ́jọ́ yẹn pé kíní ó tó gẹ́ ọmọ lẹ́sì ìwé kò ṣe é lọ mọ́ nǹkan kan ṣe náà iṣẹ́ wa wù mí láti kọ́ ẹgbẹ́ yẹn ní English dress lọ́sẹ̀ dé sí Nàìjíríà ẹ̀sẹ̀ wa ń gbàgbá yẹn tó yẹ pé bùbá ṣòkòtò agbádá nǹkan kan ní ayé ìgbà kan tó ń lò mo máa rí télọ̀ kan dáwà ní tòsí ẹgbẹ́ ilé wa ń bẹ̀ oníṣọ́ọ̀bù bẹ̀ bí wọ́n ṣe ń ṣe ṣúùtù yẹn pẹ̀lú monkey jacket tí wọ́n ṣe yẹn tí wọ́n máa ń fọwọ́ ta kíní yẹn ń wù mí lọ́kàn láti ṣe pẹ̀lú bọ́dà mi wá sọ fún mi pé nígbà mo fẹ́ kọ́ télọ̀ ta ló fẹ́ máa fún mi lówó oúnjẹ àárọ̀ ta ló máa fún mi lówó oúnjẹ ọ̀sán ta ló máa fún mi lówó oúnjẹ alẹ́ sọ́ọ̀gá tó mọ ń kọ́ṣẹ́ lọ́dọ̀ lọ́ máa bọ́ mi ni mo tún rò títí omi bọ́ lójú mi níbo mo ní wọ́n fẹ́ gbà yìí o inú àwọn tá a dẹ̀ lọ sí skul tí wọ́n jẹ́ bí ẹ̀gbọ́n fún wa náà ìyẹn ń kọ́ṣẹ́ mọ́tò mo ṣe sọ fún yẹn nìyẹn pé tó bá rẹ́ lè rẹ́ nìkan fi mí tì sí máa lọ máa kọ́ṣẹ́ mọ́tò ìyẹn ló máa sọ pé màmá máa rí ẹrù nídìí mọ́tò kẹ ẹni kan pọn àpò ráìsì kan gbé ráìsì sínú mọ́tò wọ́n á fún mi ní tọ́rọ́ wọ́n á fún mi sísè wọ́n á dẹ̀ tó máa gba bí èlò kan dé tá a bá ṣíwọ́ wọ́n ṣe láti mi sọ́dọ̀ ẹnìkan nìyẹn mo bẹ̀rẹ̀ sí bá mọ́tò lọ sóko ọjọ́ ọjà báyìí àti máa jí lẹ́yìn aago 5 a máa kó àwọn alájàpá káàkiri ìmọ̀dẹ́kẹ́ gbogbo nǹkan kan. so gbogbo àwọn nǹkan yìí tẹ́ ti ṣe sẹ́yìn yìí kò wá jẹ́ kí nǹkan ní nǹkan jù lójú so akẹ́rẹ́jà wá padà sí ọ̀rọ̀ ti envelope tó sọnù nígbà tó wá lọ gbé babaláwo wá tẹ ní kò sí nǹkan tó fẹ́ fi wá báwo lọ ṣe wá rí ẹni tó jí owó náà. nígbà tó máa ṣe kíni yẹn kọ́ gbogbo ara jókòó àwa tá a jẹ́ security bẹ́ẹ̀ àti gardener yẹn bàbá bọ́dẹ̀ sí mórúkọ lọ bàbá bọ́dẹ̀ sí débi tiẹ̀ ní ẹni tó gbé ni àṣìkẹ̀ náà. ó dẹ̀ jẹ́wọ́. ó dẹ̀ jẹ́wọ́ ó yọ lover's glass ni ó yọ lover's glass látẹ̀yìn ibẹ̀ ló gbà wọlé ibẹ̀ ló gbà jáde. àtọ́jọ́ yẹn tó pé nígbà máa wà ní kinní yẹn mi ò fura mi sí ẹ̀ tó pé gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ni wọ́n máa ránṣẹ́ àwọn security wà bẹ́ẹ̀ tí wọ́n máa ránṣẹ́ lọ́ba mi oúnjẹ wá wọ́n bá mi ṣe wá ọ̀rọ̀ mi báyọ̀ ṣe àti pé ọ̀gá kan bọ̀ ọ sáré lọ gba kínní lọ́wọ́ ẹ̀ láti gba tọ́rọ́ kọ́bọ̀ lọ́wọ́ wọn náà wọ́n trust mi fún yẹn mi ò báyọ̀ ṣe gbogbo nǹkan wọ̀nyẹn. tó nígbà tí báwo lẹ ṣe fíò nípa ojú yín yìí ṣe é bá rò rí ni pé tẹ́ bá máa fi dé certain age kan ẹ máa ní issue pẹ̀lú ojú pé glaucoma máa ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ tí ẹ fi ní rí nǹkan kan mọ́. mi ò mọ̀ kó bó tó lójú dé ìṣèlú wá ni mi ò kàn lè sọ tó gbé tẹ́lẹ̀ mo máa ń rò pé àbí pé company tí mo ti lọ ṣiṣẹ́ ni wàhálà ti wá ni àbí bó ni kò yé mi rárá àtọ́. iṣẹ́ wo lẹ ṣe ní company yẹn lọ. àwa níjọra crossway tó wẹ̀ náà hàn bẹ́ẹ̀ àwọn ìwọ towel bedsheet singlet baby napping gbogbo ẹ̀ là ń ṣe ń bẹ̀. so factory ni. factory ni big factory gidi ni. so wọn kìíní yẹn ló máa ń fẹ́ sí yín lójú gbà. àwọn kìíní. chemical yòókù ẹni tó dẹ̀ fa ní wàhálà dé ni bàbá Ọbásanjọ́ ló dá wàhálà rẹ̀ a máa import òwú ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti overseas tó pé tá a bá kó sí machine bá tablet róòlù kìíní bá owó tẹ̀ ní rírí kìíní kankan àti bàbá wa dẹ̀ débẹ̀ gbogbo ẹ̀bùrọ̀ òwú tó débẹ̀ tó báǹdì gbogbo òwú pé kò gbọ́dọ̀ wọ Nàìjíríà mọ́ nípa wa lo local trade bàbá sì dá òwú yẹn bàbá jẹ́ green náà bá dá any colours different colour orange gbogbo la máa ń ṣe àbá tó sára machine bí design tó ẹ̀ sọ máa jáde la máa ṣẹ́ẹ̀tì sára machine tó bá ti operate machine máa rí dọ́ọ̀sì yẹn bá tó ọmọ kù pàbùrà yẹn yá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  tó àgbà mi ta bá wúkọ́ báyìí ẹlòmíì bí ẹ̀jẹ̀ èmi bí green gbogbo ẹ̀ sá mo máa rò pé bá abíkẹ́ bẹ́ẹ̀ kọ́ ní kíní yẹn ti wá sá mi ò wá understand bákan náà mo tún lọ síbi yẹyẹ company kankan náà ìgbà náà dá wa dúró lọ síbi àwọn Chinese wìrì kan náà ìgbà yẹn ní kí Ghana must go la lọ síbẹ̀ àwọn yẹn ló ń ṣe ìgò jet oríṣiríṣi ìgò sá
tẹ́ lọ ń kó fún àwọn tó ń lò kẹ́míkà tó tún wà bẹ́ẹ̀ náà ìyẹn náà burú jáì sẹ́ẹ̀dì kan dẹ̀ fún wa ní kí n tán máa fi bójú bí àwọn wẹ́dà yẹn wọn fún wa ní kíní kankan kíní yẹn wọn máa tẹ̀yàn lójú ni gbogbo ìrìn àjò yẹn sápọ̀ sá wá bẹ ní ìlú ilé ìdẹ́tò wa ṣẹlẹ̀ mi lò wá. So in other words, Nigerian government, you are the reason why my father cannot recognize my daughter today. Bóyá tí on politics kankan bá ṣẹlẹ̀, tendencies my father will be stronger today and we will see all the greatness that his son, precisely his last born, is achieving. Àmọ́ mi ò fi ṣe bínú. Bàbá mi lẹ́ṣẹ̀ fún ẹ lè dánwò pẹ̀lú èmi torí Ọlọ́run ti gbàkóso. But I'm sure that there are so many people with my father's kind of story out there whose parents are suffering from the ills that the governments have put in the society from the past. Lágbára Ọlọ́run bá mi lọ́rọ̀ ẹ̀mí wọn. Ojú ni ò sí ẹ̀mí wá. Ọmọ àjẹ́ wọn mọ̀ pé. And if there is anything tí mo fẹ́ fún yín dádì, ìdúpẹ́ kan mo fẹ́ dú lọ́wọ́ yín nípa ìdúró ti ìyá mi. Ẹ sọ mí di oníyàá méjì, ẹ sọ mí di oníyàá mẹ́ta. Títí dọjọ́ ogbó yín, ìyá mi nìkan náà mo mọ̀ yín mọ́. Gbogbo ìlànà tẹ́ ẹ tọ́ sílẹ̀ fún apáta náà tẹ̀lé. If there is anything my father has always been concerned about is Ọlárewájú kí ló ti gbé ṣe. Was always giving me that pressure and making me understand that this is what you're meant to be. Nǹkan ní nǹkan jọ wá lójú rí, àṣojú òkòrò rí, àjálè rí, àṣefọ́ọ̀dù rí, agbọ́njú bá yàwúyàwú ni àmọ́ a lè ṣe. Not to castigate those who are doing it, but I just feel like, upbringing ni. Mo rántí ìgbà kan dáàdì tẹ́ bá rántí tí táǹkà epo tó gbaná ní Àwórì. Àwórì bíbà. Àṣọdún gbà náà ni. Bó tiẹ̀ jẹ́ pé rí wá sàkà ní first thing tẹ́ sọ ní pé àwọn ọmọ mi ò lè sí ńbẹ̀. Tẹ́lẹ̀ mọ̀ páàkì ń kọjá àyè wa, you know. So àwọn akọ́lá lè máa bá nídìí táǹkà epo tó ń jò lọ́wọ́ tá máa lọ rọ epo. Nǹkan tá à ń jẹ tẹ́ wa lọ́rùn. Ìgbà yẹ tá a bá ti mú ewé kòkó a tó fi ṣẹ̀fọ́. Ẹ ti gbàgbé ìgbà tá a máa ń jẹ̀fọ́ amúnútutù dáadé. You know. Ìbọn ọ̀sẹ̀ tó kú àwọn tó pa lẹ́yìn kò lè bí lọ wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. You know, ibi tá a gbé ní Ṣólú yìí gbà yà á gbé bẹ̀ fún 20-something years. Ibẹ̀ láti máa ń jẹ amúnútutù jù. Mo ò tiẹ̀ tí wàá jẹ ọbẹ̀ ṣapá láti ìgbà tí mo ti kéré. Ìyá mi Ọlọ́run á bá mi lọ́rẹ̀ mi yín Àgbékẹ́ Adediwura, you know, ọmọ wọn lówó òdùrú ọmọ asùnkún gbadé ọmọ àfìrọ̀rùn gboyè àtẹ̀wọ́ mẹ́wàá ló fi ń gboyè nílé yẹyẹ tó bí ní lọ́mọ. Ọmọ òwú máa ta ọlá máa ta ọ̀sán máa ta mára ní ọjà mẹ́ni máa ta tó ń lówó owó òdùrú ọmọ asùnkún gbadé ńlẹ̀ lọ ọmọ àfìrọ̀rùn gboyè ọmọ ẹgbàmọ olùṣàbí ọmọ agbóǹgbà kalẹ̀ ọmọ agbẹrù mọ́bẹ̀kọ ìgbò mẹ́kun oyè ẹrú nísìnyí ẹ̀kọ́ kì í síyàn. You know, bàbá mi ọwọ́ mi ò tí ì tẹ̀kù ìdà tán. Láti ẹ̀ lágbára lọ. Àmì Ọlọ́run. Èmi mọ̀ pé ibi tọ́lọ̀ ń gbé mi lọ ibi ayọ̀ ni. Lágbára ìdùnnú. Ìwọ̀nba mo ṣe ń ṣe mélòó mo tí ì ṣe fún mi. Àmọ́ mo fẹ́ kẹ́ sáré sọ nǹkan kan tí ó wù yín láti sọ fún mi tẹ́ ẹ̀ tí ì sọ fún mi lọ́jọ́ tó ti pẹ́ gẹ́gẹ́ bí ọmọ. Kí ni nǹkan tẹ́ fi rò nípa Lanre Adediwura? Kò sí tí máa sọ náà dáadáa náà gbogbo ẹ̀ torí pé tí mo kàn máa inú mi fi máa dùn pé inú gbogbo àwọn ọmọ mi tí mo bí àtọkùnrin àtobìnrin ni kò sí lè tó jẹ́ oníwàkuwà náà wọn tàbí wọ́n ṣe wá àwọn sẹ́yìn tàbí èèyàn ń ṣojú kòkòrò èèyàn ń kóbìnrin káàkiri wọ́n ṣe wá sẹ́yìn máa ń dúpẹ́ fọ́lọ̀ ni tuntun bá ráwọn ọmọ mi tí wọ́n mú gbó kiri tí wọ́n ṣe wá sẹ́yìn sìgá tí ẹ rí yẹn ìjọ tó yìnbó ti ṣeré mi fi ka ẹnu mi rí bí ló kan o bí ló dùn o mo kàn máa ń rí tí wọ́n mú ni ìgbà tí mo ń kọ́ṣẹ́ mọ́tò gan ọ̀gá tó ń kọ́ mi iṣẹ́ gan à ń jà torí ìyẹn lè ó mu sìgá lójú ooru tó bá rán mi sìgá báyìí ló máa bí mi ni pé nǹkan tí mi ò ń mu ṣé wọ́n á fún kí n máa rán mi sìgá bẹ̀tẹ̀ ìjọ tí máa ṣe ségè fún tó rán mi sìgá ìgbà yẹn náà sìgá yẹn ń pè ní consolate nígbà yẹn a ní kí n lọ ra sìgá wá nígbà máa ṣe fún mo ti mú mo ti wá ní kí n finá sí látàn wá máa ti finá sí sìgá yẹn máa finá sí láàrin méjì
màá wá gbé fún wọn a ní sójú mi fọ́ mi ibi tá ń finá sìgá sí nìyẹn nǹkan tí mi ò mu ẹ ṣe máa rán mi kí n lọ máa finá sí sìgá àtìgbà ló ti pé ọmọ burúkú ni mí kò rán ní sìgá mọ́. bàbá mi náà máa finá sí láàrin méjì kó lè tètè jó tán. nǹkan tí mi ò ń jẹ tó máa ní kí wọ́n máa rà wá fún wa. ẹ wo bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín tí n bá tún tún lé ayé wa ẹ̀yin náà ni màá tún yàn gẹ́gẹ́ bí bàbá torí ẹ mú ilé ayé rọrùn fún mi lóòótọ́ ẹ ṣe bàbá tó ní ọlá tó ní ipò tó ní political position àmọ́ ìtẹ́lọ́rùn tẹ́ fi kọ́ mi òun bàbá ìwà inú mi sì dùn ọ̀pọ̀lọmọ olówó tí ò yanjú ọ̀pọ̀lọmọ olówó tí ò rí nǹkan ṣe tó kí ò rí nǹkan gbé ṣe ní ayé àmọ́ mo dúpẹ́ pé ẹ tọ́ mi mo túnra mi bí mo sì gbóríyìn fún yín ní pé bàbá rere bàbá dáadáa ni ẹ ṣeun dádì ẹ ṣe gan lágbára Ọlọ́run ojú ló fọ́ ẹ̀mí yóò ní pin láìpẹ́ ọjọ́ ẹ dàgbà fún wa. kò tẹ fọ mo ṣe fi mo ń ríran dájẹ́ kílẹ̀ rí mo ń ríran dẹ́ẹ̀dẹ́. ṣé ẹ rí mi báyìí ẹ máa máa parọ́ tán mi ẹ ṣáà fẹ́ kínú mi dùn mélòó rí iwájú yín. síbò. níwájú yín bí. ṣe sáwọn tó dúró. ṣé ẹ rí dádì ẹ ṣáà fẹ́ máa múnú mi dùn wọn ò fẹ́ gbàrí ń pọ́n wọn rí kankan. ó dáa ẹ má bínú dádì kí mo dì mú níwájú yín kí mo dì mú yín. mo kàn rí fírífírí ni ilé sọ pé báyìí. dádì ẹ má wọrí Ọlọ́run bá mi dá padà ẹ ríran mo mọ̀ pé glaucoma ni but it is well my people. I mean it is very very well. Thank you so much guys for seeing this. So let's go back to the main plot of the story. That is just a short diversion to my father's story. Just so you know, we pay inú ìkòkò dúdú lẹ́kọ̀ọ́ funfun ti jáde. For some of you that have been seeing me, I've been hearing news about some people in the UK that are saying Lanre is a crossover actor. He crossed from the UK to Nigeria. No, I've never left Nigeria. I'm a born Nigerian. In fact, local space here, the Motiwa, you understand? But I am hopeful that my name, my brand will become a worldwide celebrated brand so soon. You understand? Thank you. So now let's go back to the main story, the main plot of the story, which is the reason why we have started this whole journey. Meeting Semiu Obateye, my childhood friend, my secondary school mate, whom was of great contribution to my success story today. Guys, don't leave this dial. Remember, after this episode, we'll be going deeply into how I met Semiu Obateye again. Say me well and say thank you to my father for born a child so great like me, Lanre Adediwura. Ẹ ṣé. Nítorí wọ́n rí mi lọ́sẹ̀ ń lè bá mi ṣẹ̀fẹ̀ tó ń bá mi ṣeré ipá. So Ọlọ́run wá ní bá mi gba ojú lọ́wọ́ wọn. Ẹ ṣé. Èwo ni láìsọ ọmọlé olórogún jealous. Yèmí àti Star. Ẹ̀dẹ̀ ń jealous. Mo rí Star lọ́fẹ̀ẹ́ ló fún. Ẹ má yẹ wá ya ti yín ẹ rọra dì mọ́ mi ilé ti kún. Bàbá ẹ má dá sọ̀rọ̀ mi. Mo ń sọ fún yín o. Kí ló kàn yín? All right, thank you guys. I'm here at BG Mart Superstore. And this is where exactly I shopped for Semiu Obateye, my best friend from secondary school. I haven't seen him for 20 years plus. Inú mi dùn pé mo fẹ́ lọ rí lẹ́ni. Mi ò lè dúró láti rí. Ẹ ṣé gan tẹ́ fún mi ní hospitality níbí báyìí. Ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀. Ẹ ṣé o. God bless you. Ẹ já lọ. Bye bye. Mo máa wọn kámẹ́rà yẹn, ẹ máa ṣe bí àgbèrò nínú kámẹ́rà. Ẹ bára yín lórí social media. Ẹ já lọ. Hey, well done. Oh yeah, let's go. Well done, sir. Hello. Aha. So, àsìkò yẹn ló dé yìí. Ẹ jẹ́ n pè Semiu Obateye kó lè mọ̀ pé a ti ń bọ̀ níbi tí a ti fẹ́ ṣe surprise. Ẹ ṣeun. lóòótọ́ ìlú bàbá tó bí ńlọ́mọ ló ti ń fárí apá kan tí wọ́n ń dápá kan sí torí gbùyì nífẹ̀ẹ́ bàbá mi ni àmọ́ wò ní fọ́rí apá kan ká dápá kan sí torí ìdí tá a fi bẹ̀rẹ̀ ìrìn àjò yìí òun ni láti rí Semiu Obateye.
àmọ́ tí ẹ ò bá wo ẹ́písòdì tó tún bọ̀ lẹ́yìn ilé ní ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ èyí táwọn èèyàn mọ̀ sí ọjọ́ Ẹtì tó ń bọ̀ ẹ mọ̀ mọ́ pàdánù ohun tó pọ̀ nínú rẹ̀ torí nígbà tí mo rí Semiu tán mo fẹ́ kẹ́ ẹ rí ipò tí mo ti bá àwọn ọ̀rọ̀ tó tẹnu ẹ̀ jáde àwọn nǹkan tí àjọ sọ ìkànnì ẹ̀ ṣe pàtàkì jù ó sì dá mi lójú wípé adániwáyé tó ti ń gbóhùn mi ṣàṣẹ bọ̀ láti ẹ̀yìn wá àtúgbóhùn mi ṣàṣẹ lọ́tẹ̀ yìí lórí Semiu Obateye gbogbo plans wa láti lọ sí secondary school tá a lọ gbogbo ẹ̀ pátá ni máa rí wò pàápàá jùlọ bá a ṣe fẹ́ gbìyànjú láti fi ọwọ́ láti ṣẹ́wọ́ sí àwọn ọmọ iléèwé inú mi dùn wípé mo wà láyé tí gbogbo kìíní fífẹ́ ṣẹlẹ̀ ìbàjẹ́ pé mo ti mẹ́mí ara mi ni ìbá ti ṣẹlẹ̀ Olúwa mo máa dúpẹ́ o tó ṣe mí lóní sùúrù ẹ̀dá tí mi ò kánjú kú tó wá jẹ́ lójú ẹ̀mí ara mi lèmi náà wá fẹ́ lọ máa fọ́mọ ọmọ ní nǹkan mo dúpẹ́ o mo dúpẹ́ ẹ rí i dájú wípé ẹ fọ́nrán yìí sí gbogbo ìgboro ẹ share fún àwọn olólùfẹ́ yín kẹ́ ẹ subscribe ẹ gbàgbé láti turn on notification ìyá gbogbo tí ń bẹ níbi YouTube yín lórí fọ́nrán kẹ́ ẹ tẹ̀ sódà tó bá dọjọ́ ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ ẹ lè mọ̀ nígbà tí a bá ti gbé ètò náà jáde sórí afẹ́fẹ́ ẹ ṣé gbogbo èèyàn olólùfẹ́ Lanre Adediwura o ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọmọ aráyé wà nífẹ̀ẹ́ gbà fún yín ló ń jẹjẹ ẹ gbọ́ ayé ò ní lẹ̀kùn ayé ní kọ́kọ́rọ́ ayé ayé àmọ́ ṣíra wọn ayé àtúmọ̀ tira wọn ayé ò ní tí àwa ṣubú láṣẹ Èdùmàrè many thanks to Feel Right News TV ẹ ṣé mo dúpẹ́ tẹ́ ẹ gbárùkù tì mí thank you for this partnership God bless you all.